الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعاذنا الله وأجارنا من النار. أدعو قسم الله سبحانه وتعالى الطريقات جفوا سواجه إلى النبي محمد صلى الله عليه وسلم يكلون أطلعكم أبان بنا توار إلى توان صحابة أتبقى بان تنبط إلى نرتي دي يجون ذلك يوما ونيجي يجوكج نينو ذو القعدة tí ń ṣe oṣù kọkànlá nínú oṣù Islam ọdún 1441 léyìí tí ó ṣe déédéé sí ìjọ kẹtàléníogún nínú oṣù kẹfà ọdún 2020. Insha Allah pẹ̀lú yọ̀ǹda ti Allah a fẹ́ máa gbé tírà yẹ̀wò التقوى وآثارها وأوصاف المتقين وجزاؤهم tírà tí ó máa yànnà tí ó máa ṣàlàyé nípa tí a ń pè ní àtàkùwà ìbẹ̀rù Ọlọ́run ìpáyà Ọlọ́run bákan náà àti ìlápa rẹ̀ erípa ìlápa ìníbẹ̀rù Ọlọ́run ọba báwo ni tí máa ń lápa gbogbo tó bá jẹ́ olùbẹ̀rù Ọlọ́run báwo ni ìbẹ̀rù Ọlọ́run ti máa ń nílápa lára ẹ̀ wa awsaful muttaqin àti àwọn ìròyìn àwọn olùbẹ̀rù Ọlọ́run kí ni tí wọ́n máa fi mọ̀ wọ́n kí ni tí wọ́n máa fi ròyìn àwọn olùbẹ̀rù àwọn tí wọ́n níbẹ̀rù Ọlọ́run ọba kọ́nà kó fi gbogbo wa sínú wọn. Bákan náà wa jazaa'uhum àti ẹ̀san tí àwọn olùbẹ̀rù Ọlọ́run ọba máa ní tí wọ́n máa rí láti ọ̀dọ̀ Allahu subhanahu wa ta'ala. Ilé nìkan tí tírà yóò mọ̀ kọ́ wa oríṣi nǹkan mẹ́rin ni àkọ́kọ́ kí là ń pè ní bẹ̀rù Ọlọ́run ẹlẹ́kejì àti erípa rẹ̀ ìlápa rẹ̀ lára ẹni tó bá ní bẹ̀rù Ọlọ́run ẹlẹ́kẹta àwọn ìròyìn àwọn olùbẹ̀rù Ọlọ́run dẹ́nẹ́lẹ́kẹrin àti ẹ̀san tí àwọn olùbẹ̀rù Ọlọ́run bá máa ní lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala eléyìí nìkan tá a máa gbé yẹ̀wò inú tírà yìí. A rí i pé tírà yìí àwọn àǹfààní ó pọ̀ nù rẹ̀ gidi gan àwọn àǹfààní kún sínú tírà yìí ẹni a fi wí pé ó dáa ká máa kà fún wa ká máa ṣàlàyé ẹ̀ fún wa
nítorí kí àtèmi àtẹ̀yin gbogbo alápapọ̀ ká lè bá lékún nínú bẹ̀rù Ọlọ́run, ká lè bá lékún níbi ìsúnmọ́ Allah subhanahu wa ta'ala, ká lè bá lékún níbi ìtẹríba fọ́lọ̀ ọba subhanahu wa ta'ala, ká lè bá lékún níbi ìyẹpẹrẹ ara wa fọ́lọ̀. Naam, ìlà fi wé pé tírà yìí pàtàkì nítorí àwọn àǹfààní tí ń bẹ nínú ẹ̀. Afa tó kọ tírà yìí òun náà ni Fadilatu Sheikh Al-Allama Abi Muhammad Rabi' bin Hadi Umair Al-Madkhali alayhi rahmatullah wa hafidhahullah. Afa tó kọ náà ni Sheikh Rabi' bin Hadi Al-Madkhali. Tó ó kọ afa yìí tá a gbọ́ yìí, ó yẹ ká fi àlàyé ṣókí kan lábẹ́ rẹ̀. Ó ní wípé irúbá fẹ́ bẹ̀rẹ̀ tírà yìí báyìí, a rí inú àwọn jama tí wọ́n máa sọ pé àwọn madakhila lélẹ́yìí, àwọn tí wọ́n ń tẹ̀lé Rọ̀bí lélẹ́yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo wá fẹ́ rọra kílì ẹ̀, mo fẹ́ rọra yànnà kíní kan fún wa láàrin. Ó ní wípé ṣẹ́rí àkídà ahli sunnah, manhaj ahli sunnah, manhaj salafiyya, ó ní wípé àì tẹ̀lé àfà bí afọ́jú, àì tẹ̀lé àfà bí afọ́jú tó já sí pé kò rí náà ibi tán bá fà lọ náà ni. Manhaji salafiya kò lọ lórí ibẹ̀. A máa ń tẹ̀lé èèyàn ala basira ni. Qul hadhihi sabili ad'u ila Allahi ala basiratin ana wa man ittaba'ani. So in bẹnu mistake tí ń gbọ́wọ́ àwọn apá kan àwọn mùsùlùmí ṣẹlẹ̀ lónìí, kán máa pe ẹni tí bá ń bóyá bá ti fẹ́ bẹ̀rẹ̀ síra ẹni sìn òun ni àwọn madakhila nù. Ìlà káyẹn ọpọlọ yìí ò wá ní ṣiṣẹ́ láti ẹ̀ ti wò í pé ókè sẹ́yìn tí wọ́n ti wá ń kà jáde nínú síra yìí, sẹ́yìn tó bá ìsìlámù mú ní àbóntẹ́yọ apàṣẹ ìsìlá. Eléyìí jẹ́ àrùn kan tó rápálá wọnú àwùjọ wa lónìí. Kì í ṣe nǹkan kan láti ìbàyànjẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò yẹ kí n mú àwọn àlàyé yìí wá, àmọ́ nítorí pé àwọn ṣubuha, àwọn onírúurú wọn ti pọ̀ láwùjọ wa lónìí. Ó yẹ ká kílè àrìn fún gbogbo ẹni tí ó bá ń gbọ́ tí a bá ń dákọ̀ àfàtúkọ̀ tíra tá a fẹ́ bẹ̀rẹ̀ yìí. Bí àwọn madakhila nù, àwọn madakhila nù, àwọn kaza àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ilé àbùkátà rẹ̀. Manhaj ahli sunnah àyè tẹ̀lé yẹn bí afọ́jú. A máa ń tẹ̀lé àfa tí ọ̀rọ̀ rẹ̀ bá ṣe ìbámu sọ̀rọ̀ lọ́wọ́ àtọ̀rọ̀ Ànábì Muhammad lórí àgbọ́yé àwọn sàhábà tábì'ì. A tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀. Àmọ́ tọ́rọ̀ rẹ̀ bá ti yapa sí ìlànà àwọn ẹni ìṣáájú, ọ̀rọ̀ rẹ̀ yapa sọ̀rọ̀ lọ, àbóyapa sọ̀rọ̀ Ànábì Muhammad, àbóyapa sí àgbọ́yé àwọn ẹni ìṣáájú, a fi ọ̀rọ̀ rẹ̀ lẹ̀ fún. Ìfi ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ò túmọ̀ sí pé bóyá ó dẹni yẹpẹrẹ wájú wa. Manhaj salafiyya nìyẹn o. Inú fa àwọn Sufi àtàwọn Shia tí wọ́n ń pe àwọn ahli sunna ní Wahabiyawa, àwọn Wahabiya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tá à ń tẹ̀lé Muhammad bin Abdul Wahhab bí afọ́jú ni, gẹ́gẹ́ bí àwọn Tijaniya ṣe ń tẹ̀lé Ahmad Tijani bí afọ́jú, tí wọ́n lè ẹ́fà sọ pé Ahmad Tijani ó ṣe mistake. Àbí ṣé báwọn Qadiriyya ṣe ń tẹ̀lé Abdul Qadir Jilani bí afọ́jú débi pé wọn ò lè ẹ́fà rí mistake Abdul Qadir Jilani, gbogbo tó bá sọ náà déédéé náà ni, màásùm ni. Eléyìí bẹ́ẹ̀ náà akéde àwọn Sufi, àwọn ṣéwù, àwọn wọ̀lí wọn màásùm ni wọn. Ṣé bẹ́ẹ̀ náà làwa náà? Irú àwọn wọ̀nyẹn la lè máa pè wọ́n pé Tijaniyya, yàní àwọn tí ń tẹ̀lé Ahmad Tijani. Qadiriyya, àwọn tí ń tẹ̀lé Abdul Qadir Jilani. Rufa'iyya,
àwọn tí ń tẹ̀lé Ahmad Rufai Shaziliya àwọn tí ń tẹ̀lé Shazili wa ma ila zalik torí pé àwọn èrí mistake tiwọn àwọn ìsọ pé ọ̀rọ̀ tá a fa sọ láàrin nígbà tá a gbé sórí òṣùwọ̀n Qur'an àtàrí tí a níbi Muhammad lórí bí àwọn sọ̀hábà ti gbọ́ àrí pé gẹ́sẹ̀ ọ̀rọ̀ yẹn lọ báyìí àgbọ́yé àwọn sọ̀hábà lọ báyìí táwọn máa ń ṣe bẹ̀lẹ́ pé kí a sọ pé torí náà à ń tẹ̀lé Muhammad bin Abdul Wahhab àfọ́jú láà àmọ́ iye ọ̀rọ̀ tí àwọn afá sọ nípa àwọn ààyè tí Muhammad bin Abdul Wahhab ṣe mistake tí wọ́n dẹ̀ tẹ̀lé bí mistake rẹ̀ àìmọye àwọn ààyè tó yẹ pé Sheikh Nasiruddin Nasiru Sunna kọ́nà kó bá ṣe dáadáa fún gbogbo àwọn afá yìí tó yẹ pé àwọn ààyè tó yẹ pé wọ́n ṣe mistake táwọn fò tẹ̀lé wọn níbi mistake wọn àmọ́ nítorí pé a fẹ́ achieve aim kan a fẹ́ pọ̀ àwọn èèyàn láwọ̀dà a fẹ́ bà wọ́n jẹ́ àwọn Albaniya nìyẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo léyìí kò bá bùkátà rẹ̀ dáwà sàlàfíyà ò lọ lórí bẹ́ẹ̀ àì tẹ̀lé ìbí àfọ́jú. ní tó bá ṣe déédéé òfin ọlọ́wọ́n bá òfin anábìá Muhammad ní ọ̀rọ̀ àfa á tẹ̀lé ní tó bá ti yá pàṣẹ lẹ́lẹ́ fún. Imaamu na Malik Imaamu Darul Hijra alayhi rahmatullah ní bẹ́ẹ̀ náà salafu salih Imaamu Shafi'i Abu Hanifa Ahmad bin Hanbal gbogbo àwọn olùmọ̀ yìí gbogbo wọn sọ àsọsílẹ̀ kalẹ̀ wípé àwọn lè sọ̀rọ̀ lónìí káwọn dẹ̀ filẹ̀ lọ́la ọmọ nìyẹn ní èyàn lè má rìn kórí mami so manhaj salafiyya wọn ò bíldì ẹ̀ lórí at-taqalidul a'ma ká máa tẹ̀lé ẹ̀bí afọ́jú wọn ò bíldì ẹ̀ lórí bẹ́ẹ̀ o ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run bá ẹ jẹ́ fi ìbẹ̀rù Ọlọ́run bá kún ìsìn náà bá wa tá à ń sìn. ولا يجرمنكم شنآن قوم على أن لا تعدلوا اعدلوا هو أقرب للتقوى ẹjá ṣe ntí à ń pè ní déédéé ẹjá ṣe ntí à ń pè ní òdodo èlé ló fi ń súnmọ́ ìpayà Ọlọ́run ọba naam so ká máa fi pé àwọn madakhila lélẹ̀ àwọn tí ń tẹ̀lé Sheikh Rabi' bin Hadi al-Madkhali ìlànà àwọn eléyìí ẹgbẹ́ ni wá ni Ọlọ́run kò ṣàánú wa. So àǹfààní pọ̀ nù kíra yìí àǹfààní pọ̀ nù tíra yìí gidi gan ó kó àwọn fawaid tó pọ̀ ó kó sínú ńlá fi wí pé ó dáa ká mọ̀ fi pe àkíyèsí wa ká sì mọ̀ fi tawájí pẹ̀lú àwọn kan tí pẹ̀lú àwọn ìmọ̀ tí bàbá dà sínú rẹ̀. Sọ abẹ́rẹ́ ọba subhanahu wa ta'ala bí a ti fẹ́ bẹ̀rẹ̀ tírà pẹ̀lú bismillah kọ́lọ̀n jẹ́ ayọ̀ rẹ̀ pẹ̀lú alhamdulillah. kọ́lọ̀n jẹ́ ayọ̀ rẹ̀ pẹ̀lú alhamdulillah. Àwọn mistakes tí a dẹ̀ máa ṣe níbẹ̀ abẹ́lẹ̀ ọba subhanahu wa ta'ala kọ́lọ̀ kó sàmójúkúrò fún wa déédéé wa ọlọ́mọdún wa ńlá dáre wala la ilaha illallah. lẹ́yìn khutbatul haja bàbá ní innaha fursatun tayyibatun àǹfààní kan tó dáa àǹfààní tó mọ́ àǹfààní tó sojú lọ́yìn lélẹ̀ jẹ́ an naltaqiya bi ikhwanina وأبنائنا لنتذاكر هذا الأمر المهم ká pàdé pẹ̀lú àwọn ọmọ ìyá wa àti àwọn ọmọ wa nítorí kálíbà fi ránra wa létí pẹ̀lú al-amri tó pàtàkì yìí al-amri tó dáa yìí alladhi huwa min akhtaril mawdu'at tó jẹ́ pé ó fi ń bẹ́nu àwọn nǹkan tó fi ń léwu jù àbí tó fi ń dáa jù wa ahammiha tó sì fi ń pàtàkì jù in tó fi ń pàtàkì jù tó sì fi ń dáa jù ó jẹ́ kanú rẹ̀ walladhi tara wa tasma'u kathiran ma yaduru ala al-alsuni tó jẹ́ pé ọ̀pọ̀ in tí wọ́n ń gbọ́ tó sì ń rí tí ń lọ tí ń bọ̀ ní orí ahọ́n àwọn ènìyàn ìlélẹ ìjẹ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń sọ lọ́pọ̀ ọgbà àwọn èèyàn máa sọ wọ́n máa wí ń lọ ń bọ̀ wọ́n ń yí
lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lónìí walakinnahu qalla ma yulamisu al-qulub ṣùgbọ́n qalla ó fi ń kéré jù ma yulamisu al-qulub naam tó já pé ó máa ń rọ́pọ̀ mọ́ ọkàn ọ̀pọ̀ kan máa wí lórí ahọ́n ni tó máa wí lórí ahọ́n àmọ́ ó kéré ní tí ọkàn máa rọ́pọ̀ mọ́ ìyẹn ni pé àkọlé tá a fẹ́ máa gbéyẹ̀wò nù tírà yìí àkọlé tá a fẹ́ máa gbéyẹ̀wò nù tírà yìí ahọ́n yìí máa ń wí lọ́pọ̀ ọgbà ahọ́n máa ń sọ ọmọdé ń sọ àgbà ń sọ obìnrin ń sọ ọkùnrin ń sọ olúkúlùkù ní ń wí àmọ́ ọkàn ń kọ́ ó kéré ní tí ọkàn máa ń rọ́pọ̀ mọ́ falkalam kathir ọ̀rọ̀ pọ̀ gan kathirun jiddan ó pọ̀ gan an taqwallah nípa tí a ń pè ní ìbẹ̀rù ọlọ́run eléyìí wọn máa sọ ìbẹ̀rù ọlọ́run tìbí wọn máa sọ ìbẹ̀rù ọlọ́run tọ̀hún wọn máa sọ ìbẹ̀rù ọlọ́run tìgbà wọn máa sọ tàwọn wọn máa sọ ìbẹ̀rù ọlọ́ba yaduru ala al-alsina ọ̀rọ̀ yìí ó ń yí ó ń lọ ó ń bọ̀ lórí àwọn ahọ́n walakinna al-qulub ṣùgbọ́n ọkàn ń kọ́ ọkàn ya'lamu Allahu tabaraka wa ta'ala tilka al-qulub ọlọ́run ọba Allah ọba tí ó kún fún ìbùkún ọlá ọba tí ó ga jùlọ ó mọ àwọn ọkàn tilka al-qulub àwọn ọkàn ní allati tastakinu fiha taqwahu àwọn ọkàn tí ìbẹ̀rù ọlọ́run ọba jókòó sínú ẹ̀ ọlọ́ba mọ àwọn kan náà wa muraqibatuhu àwọn ọkàn tí ń sọ àwọn àlà ọlọ́run ọba tí mọ̀ pé ọlọ́ba mọ̀ sí rí mi ní gbogbo tí ń bá wà àwọn ọkàn yẹn ọlọ́run ọba Allah ó mọ àwọn ọkàn náà kọ́nà kò fi ọkàn èmi àti ẹnì kọ̀ọ̀kan sínú àwọn ọkàn tó já sí pé ó ń bẹnu ọkàn tí ń bẹ̀rù ọlọ́run ọba faman kana minna yukthiru al-haditha anha ẹnikẹ́ni nínú wa tó bá máa ń wí lọ́pọ̀lọpọ̀ tí bá máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ìbẹ̀rù ọlọ́run ọba tí bá máa ń wí gbólóhùn ìbẹ̀rù ọlọ́run ọba pẹ̀lú ahọ́n rẹ̀ lọ́pọ̀ ọgbà tọ́ falyattaqillaha haqqan kó lò níbẹ̀rù ọlọ́run ọba níbẹ̀rù dúdú waliyubashiru hadha al-amr qalbuhu kí ọkàn tiẹ̀ náà rọ́pọ̀ mọ́ al-amri ìbẹ̀rù ọlọ́run ọba yìí hadha huwa al-matlub èyí gan-an ni ojú ń ta bùkátà ó gan-an ni ń tà ń wá kìí ṣe pé kákan máa wí lẹ́nu lásán àmọ́ ń kọ́ ọkàn pasófin pẹ̀lú ẹ̀. fa as'alullaha tabaraka wa ta'ala àwọn bẹ̀lọ́ wọn bá an yaj'alana min alladhina tuwafiqu aqwaluhum af'alahum kọ́lọ̀ kó fi wá sínú àwọn tó já sí pé ọ̀rọ̀ ẹnu wọn ó sì déédéé iṣẹ́ wọn. wa tutabiqu haqiqatu a'malihim ma yatafawwahuna bihi min al-kalam. kí iṣẹ́ wọn pàápàá iṣẹ́ wọn ó sì máa ṣe ìbámu sí ti ẹnu wọn ń gbé jáde nínú ọ̀rọ̀ níta bá ń sọ jáde kí ẹnu wọn yàní kí iṣẹ́ wọn ó sì máa ṣe déédéé tí ẹnu wọn ń sọ jáde. walladhi yadurru bil muslimin bàbá ní ṣẹ́rí nǹkan tó já sí pé ó máa ń jẹ́ ìpalára pẹ̀lú mùsùlùmí tí máa ń pa mùsùlùmí la. na'am huwa sarsara wa kasratul kalam ó ní kéèyàn máa rojọ́ lọ́pọ̀lọpọ̀ jù kéèyàn dàbí parrot tutututututu gbogbo gbà wẹ́wẹ́wẹ́wẹ́ gbogbo gbà ọ̀rọ̀ àpọ̀jù walakinna al-muntazir minhum al-amalu bis-sidq wa ikhlas àmọ́ èyí tá à ń wò nínú wọn nínú àwọn ènìyàn nínú àwọn mùsùlùmí òun lẹ́nu tó já sí pé òun ṣiṣẹ́ pẹ̀lú òdodo àti ikhlas kìí sí ọ̀rọ̀ lásán fẹ́ jẹ lásán kìí ṣe kẹ́nu ó dùn wa ma ila dhalik ǹjẹ́ à ń ṣiṣẹ́ pẹ̀lú ìtaàmọ́ ni wọ́n gẹ́gẹ́ lójú ọ̀rọ̀ wa nas'alu Allaha tabaraka wa ta'ala
à ń bẹ lọ́wọ́ ọba tó gbọngbọ́n tó ga jùlọ an yaj'alana kọ́lọ́n kó fi wá wa iyyakum àtẹ̀yìn náà kó fi wá sínú àwọn tani minal muttaqin kó fi wá sínú àwọn olùbẹ̀rù ọlọ́wọ́ ọba Allah torí pé ṣẹ́rí mawdu'u taqwa àkọlé yìí tí ń sọ̀rọ̀ àbí tí ó máa sọ̀rọ̀ àbí tí ó máa yànnà níta ń pè ní ìbẹ̀rù mawdu'un 'azimun àkọlé kan ni tó tóbi gan al-amri rẹ̀ tóbi gan ó bu wáyà kí ló lọ́wọ́ bá sọ nípa tí a ń pè ní ìpayà ìbẹ̀rù kí ni tí Ànábì wa Muhammad sọ nípa tí a ń pè ní ìpayà ìbẹ̀rù Ọlọ́run báwo ni àwọn ẹni ìṣáájú báwo ni wọ́n ṣe níbẹ̀rù Ọlọ́run ọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo eléyìí insha Allah a ó máa gbé yẹ̀wò pẹ̀lú ògbó Ọlọ́run so eléyìí jẹ́ bí ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tìsíwájú tí bàbá fi bẹ̀rẹ̀ tírà yìí láti fi pàkíyèsí wa nípa pé gbólóhùn yìí at-taqwa gbólóhùn kan ni tó ń yí káàkiri tó ń lọ tó ń bọ̀ lórí ahọ́n àwọn ènìyàn eléyìí ṣe ń sọ ní tọ̀hún ń sọ bítíbí ṣe ń sọ ní tọ̀hún ń sọ wa ma ila dhalik àmọ́ ń kọ́ ọkàn gẹ́gẹ́gẹ́ fúnra rẹ̀ ń kọ́ ǹjẹ́ bẹ̀rù ọ̀rọ̀ bá ń bẹnu ọkàn náà báwo láti wá mọ̀ pé ìbẹ̀rù ọ̀rọ̀ bá ń bẹnu ọkàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sotira yóò máa yẹn náà fún wa insha Allah eléyìí jẹ́ ọ̀rọ̀ tí síwájú tó at-taqwa bima'naha ash-shar'i wal-lughawi Sheikh Rabi hafidhahullah wọ́n ní at-taqwa ntí à ń pè ní ìpayà ní ìtumọ̀ rẹ̀ ní ṣẹ̀ríà inú ṣẹ̀ríà àtọ̀lọ́ inú òfin ti Islam kí là ń pè ní at-taqwa ó yẹ ká kọ́kọ́ mọ̀ yẹn náà wal-lugawi bákan náà nínú èdè Lárúbáwá nínú èdè kí ni ntí à ń pè ní at-taqwa kí ó tó di pé ní Ọlọ́run bá gbé oúnjẹ ńlá Ànábì wa Muhammad dìde ní òjíṣẹ́ báwo ni àwọn Lárúbáwá ṣe lo gbólóhùn yìí nítorí pé èdè wọn ni kí ni wọ́n ń lò ó fún kí ni ìtumọ̀ rẹ̀ ìgbà tí ṣẹ̀ríà ìsìláàmù tó wá dé ńkọ́ tọ́lọ̀ bá gbára dìde ní òjíṣẹ́ tí ìsìláàmù dé ìhà wo ni àbí báwo ni ṣẹ̀ríà ṣe lo kẹ́límà at-taqwa yìí bóòlù ṣe lò náà wọ́n ní at-taqwa bil ma'na ash-shar'i wọ́n ní ṣẹ́rí ìbẹ̀rù tẹ́bá ní at-taqwa pẹ̀lú ìtumọ̀ rẹ̀ ní ti ṣẹ̀ríà àtọ̀lọ́ nínú òfin Islam kí náà ń pè ní bẹ̀rù wọ́n ní ṣẹ́rí kẹ́límà yìí gbólóhùn yìí hiya kalimatun jami'atun tajma'u kulla usulil Islam wa furu'ihi لأنها مثل الإيمان والإسلام والبر ومثل هذه الألفاظ الجامعة الذي إذا اقترن بلفظ جامع فيدل على معنى وقرينه يدل على معنى آخر وإذا انفرد شمل معناه ومعنى غيره وني بلون كني التقوى وني كلمة كني بلون كني جامعة tó kójọ ó contain tajma'u ó dá gbogbo kulla usul al-Islam gbogbo tó ní ṣe pẹ̀lú ìpìlẹ̀ Islam wa furu'ihi àti ẹ̀tútún Islam gbogbo tó ní ṣe pẹ̀lú ẹ̀yányán ó kó sínú ìtumọ̀ tí a ń pè ní bẹ́ẹ̀ lọ́ba ní ṣẹ̀ríà nìyẹn o gbogbo tó ní ṣe pẹ̀lú ìpìlẹ̀ Islam foundation rẹ̀ gbòǹgbò rẹ̀ àti ẹ̀túntún rẹ̀ tẹ́bá ní usul ó ní ṣe pẹ̀lú aqida ó ní ṣe pẹ̀lú tawhid naam ó dẹ̀ ní ṣe pẹ̀lú manhaj usul nìyẹn
da furu ó ní ṣe pẹ̀lú fikiu gbogbo àwọn nǹkan wọ̀nyí kẹ́límà takwa ó kó gbogbo ẹ̀ sínú gbogbo ẹ̀ wọnú ẹ̀ li annaha mislul iman wọ́n nítorí pé gbólóhùn at-taqwa ó bí gbólóhùn al-iman náà ló ṣe rí gbogbo ń tá a lè tú iman gbogbo ń tá a lè tú sí a lè tú taqwa náà sí wal islam gbólóhùn at-taqwa ó dàbí al-islam náà ni gbogbo ń tá a fẹ́ sọ nípa al-amari islam taqwa wọnú rẹ̀ taqwa kó gbogbo ẹ̀ sínú wal birr àti gbogbo ń tá a lè ronú sí nínú ṣe dáadáa nínú ìtẹ̀lé t'Ọlọ́run nínú ìsúnmọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala gbólóhùn takwa ọwọ́nú rẹ̀ ó tó ṣe kẹ́límà yìí gbólóhùn nínú ṣẹ̀ríà at-taqwa kẹ́límà yìí ó kó gbogbo àwọn kan wọ̀nyí sínú ó kó gbogbo ẹ̀ sínú gẹ́gẹ́ bá ṣe máa ṣàlàyé ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan pẹ̀lú ògo Ọlọ́run nígbà tí a bá dé àwọn abala yìí ẹ̀ masalan bàbá ní tajma'u kulla usul al-islam ó contain gbogbo ń tá a lè ronú sí nínú kíni usul al-islam ìpìlẹ̀ tábà ní usul ó ní pé téèyàn bá ti lè ní problem níbi usul ó lè gbìyànjú kúrò islam kúrò lágbo islam náà ìpìlẹ̀ gangan ìnígbàgbọ́ sọ́lọ́ wọn bá ìpìlẹ̀ ni ìnígbàgbọ́ sí màláíkà táwọn màláíkà ìpìlẹ̀ ni ìnígbàgbọ́ sí àwọn tírà Ọlọ́run Ọba gbogbo ẹ̀ yẹn kí onígbàgbọ́ sí gbogbo ẹ̀ lápapọ̀ rẹ̀ usul ni min usul al-islam ìnígbàgbọ́ sí kádàrà usul ni min usul al-islam ìnígbàgbọ́ sí àwọn òjíṣẹ́ Ọlọ́run Ọba lápapọ̀ wọn usul ni min usul al-islam ìgbà gbogbo àwọn kan wọ̀nyí gbọ́ ìdúró déédéé lórí ẹ̀ bí àwọn ẹni ìṣáájú ṣe fi rinlẹ̀ káwọn ò fi rinlẹ̀ bẹ́ẹ̀ ara takwa wọnú rẹ̀ ara pé ẹni bẹ̀rù Ọlọ́run Ọba ni bẹ́ẹ̀ al-islam min bẹ́nu usul al-islam islam ọ̀gbẹ́ fún rẹ̀ as-salah az-zakah hajj sawm ramadan kalimatul musharrafa naam shahadatu allah ilallah wa anna rasulullah àwọn kamara yìí náà ọ̀nà usul ni yóò máa jẹ́ usul ní agbègbè tá a bá wo abala ìnígbàgbọ́ sí àìmájànirọ́ usul ni ìbá tí yóò bá sọ pé mi ò gbàrún gbọ́ nìsín laysa bi muslim huwa káfíìr kí ẹ sọ pé àmì ò bìlíìfù irọ́ ni kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ní islam tó ó ti já ìpìlẹ̀ kan rọ́nú ìpìlẹ̀ islam àmọ́ ìnígbàgbọ́ sí àti ìṣeníṣẹ́ naam ìyẹn takwa àti wọnú rẹ̀ nìyẹn so gbọ́dọ̀ àtakwa yìí kò sí tí ò kó sínú ìbẹ̀rù yẹn lè yóò fi ṣe gbogbo àwọn kan náà ìbẹ̀rù yẹn lè yóò fi mójútó àwọn nǹkan tí ṣẹ̀rí àsọ ká mójútó ni yóò fi mójútó bí ṣẹ̀rí àṣẹ ni a mójútó ìbẹ̀rù ni náà sọ pé ó kọ́ńtìn gbogbo àwọn kan yẹn lápapọ̀ rẹ̀ wà mithlu hadhihi al-alfaz al-jami'a wọ́n ní irú àwọn gbólóhùn tó jẹ́ pé ó kó nǹkan tó pọ̀ sínú yìí tó irú rẹ̀ yìí alladhi idha iqtarana bi lafzin tó yẹ pé tí gbólóhùn yẹn bá wá pẹ̀lú gbólóhùn mi jami' tó yẹ pé gbólóhùn náà wọ́n náà kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan sínú tó fa yadullu ala ma'na wa qarinuhu yadullu ala ma'nan akhar tó n tí bàbá ń sọ láàrin òní wípé gbólóhùn at-taqwa àti gbólóhùn al-iman àti gbólóhùn al-islam àti gbólóhùn al-birr àwọn kẹlímáàtì yìí àwọn gbólóhùn mẹ́rẹ̀ẹ̀rin yìí naam ẹlẹ́gbẹ́ pé ó ń túmọ̀ sí nǹkan ẹyọ̀kan ni ń tọ́ka sí nǹkan ẹyọ̀kan ni tábà ní at-taqwa kí ni at-taqwa òun náà ni al-iman kí ni al-iman alisọ́kù náà ni al-islam kí ni al-islam òun náà ni al-birr kí ni al-birr òun náà ni at-taqwa wà má ìlà gbogbo ẹ̀ wọlú ara wọn. tọ́ wọn ní irú àwọn gbólóhùn yìí tó yẹ pé gbólóhùn kan àmọ́ tó kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan sínú yìí nígbà tí àwọn gbólóhùn yìí tán bá pàdé ara wọn tán bá pàdé ara wọn. naam idha iqtarana bil-lafz jami' tán bá fi pàdé ara wọn fayadullu ala ma'na tọ́ àmọ́ o yóò wá máa tọ́ka sí tùmọ̀ kan wà kàrínù sẹ́wárí
kalima kejì ono ama yadula ala manan akhar yóò máa túmọ̀ sí nǹkan mi wa idha farada àmọ́ tán bá ti wá separate tán bá ti wá mú ní yani tán bá ti separate shamla ma'nahu wa ma'na ghayrahu ìtumọ̀ rẹ̀ wọnú ìtumọ̀ kejì rẹ̀ ìyẹn ni pé ìtumọ̀ tá bá sọ láàrin ni pé إذا افترق إذا اجتمع افترق وإذا افترق اجتمع طبعا mention taqwa nìkan tí ìmánì ò tẹ̀lé a sọ pé ìmánì wọnú taqwa Islam wọnú taqwa al-birru wọnú taqwa طبعا mention al-iman nìkan takari iman nìkan to ani taqwa wọnú rẹ̀ Islam wọnú rẹ̀ al-birru wọnú rẹ̀ taba mention albirru nìkan ani Islam wọnú rẹ̀ iman wọnú rẹ̀ taqwa wọnú rẹ̀ àmọ́ gbà taba wa mention albir àbí taba mention at-taqwa tan tó wa mention al-iman tí iman tó tẹ̀lé ra wọn tó at-taqwa yóò ní ìtumọ̀ kan pàtó tá fún al-iman yóò ní ìtumọ̀ kan pàtó tá fún al-Islam yóò ní ìtumọ̀ kan pàtó tá fún albirru yóò ní ìtumọ̀ kan pàtó tá fún kò ní wọnú ara wọn tán bá ti lè mú tẹ̀léra wọn àmọ́ tán bá kàn dayọ̀ kan mention tó yòókù wọnú ẹ̀ níta bá ń tẹ́lẹ̀ láti sọ fún wa láàrin inú. فهذا اللفظ العظيم wọ́n ní irú gbólóhùn tó tóbi ma'anahu ìtumọ̀ rẹ̀ wọ́n ní pé alkiyamu bi kulli awamirillahi subhanahu wa ta'ala وتصديق كل أخبار الله سبحانه وتعالى واجتناب كل مناهي الله عز وجل wọ́n كلمة tóbi gbólóhùn التقوى gbólóhùn yìí ìtumọ̀ rẹ̀ tá fún ní ṣẹ̀ríà ó ní wípé alkiya ó ní ìnáró ìdúró bí kulli awamirillah pẹ̀lú gbogbo àṣẹ tọ́lọ́n kéyìn dúró pẹ̀lú gbogbo àṣẹ tọ́lọ́n Allah tí mímọ́ bẹ fún tó ga jùlọ wa tasdiqu kulli akhbarillah àti ìgbàlódodo gbogbo àwọn àròyìn ọlọ́run wajtinadi kulli manahillah àti ìjìnà sí gbogbo àwọn nǹkan tí ọlọ́run ọba ní á jìnà sí ìtànkè ní taqwa nìyẹn. Naam bá a ṣe rọra tó taqwa yìí àlètú ìmánì náà bẹ́ẹ̀ tábà mú náà wà nìkan tábà mú alò nìkan àní ìmánì ò ní pé kó o ṣe gbogbo ntọ́lọ́run ọba pa ọ́ láṣẹ kó o dẹ̀ gba gbogbo ntọ́lọ́run ọba mú wa nírò kó o gbà lódodo má janirọ kó o dẹ̀ jìnà sí gbogbo tọ́lọ̀ bá ní o jìnà sí alẹ́ sọ pé ìmánì nù bẹ́ẹ̀ náà alẹ́ sọ pé al-Islam òun náà tọ́ ni pé dìde nàró pẹ̀lú gbogbo àṣẹ tọ́lọ̀ kó o dẹ̀ gba gbogbo tọ́lọ̀ bá sọ bọ́ lódodo bẹ́ẹ̀ náà sì ni kó o jìnà sí rọ̀bá ni kó o jìnà sí alẹ́ pé ní Islam tá a bá mẹ́ṣàn wọn lẹ́yọ kọ̀ọ̀kan tá a dà pọ̀ gbogbo wọnú ara wọn báwọn. bàbá ní ọ̀rọ̀ tá a sọ yìí wọ́n ní káwọn tíra majmu'u fatawa sheikh al-islam a rí àwọn àlàyé ń bẹ tábàwọn ìdí ẹlẹ́ẹ̀keje abala 163 àti ìdí ogún abala 132 kátó tíra ar-risalatu tabukiyya abala ẹlẹ́ẹ̀kẹwàá àti tíra madarikus salikin libn qayyim títí àfáàgbani ibn qayyim aljawzi alayhi rahmatullah ìdí alákọ̀ọ́kọ́ abala 362 àti tíra ibn rajab alhambali jami'ul ulum wal hikam títí ibn rajab ọ̀nà abala 153 wọ́n mú àlàyé wa nípa ìtumọ̀ at-taqwa. So túmọ̀ pé n tá n pè ní taqwa nínú ṣẹ̀ríà tọ́lọ̀ tá a fẹ́ kí gbogbo wa ká mójútó tá a fẹ́ kí gbogbo wa ká dúnímá oníkíni
alikiyamu bi kulli awamirillah ìbẹ̀rù Ọlọ́run bá nìyẹn ìdúró bó ṣe tọ́ bó ṣe yẹ pẹ̀lú gbogbo àwọn àṣẹ Ọlọ́run Ọlọ́run ní kò kírun ó pọ̀ láti pé kò kírun ó pọ̀ láti pé kò gbààwẹ̀ ó pọ̀ láti pé kò yọ zàká Ọlọ́run pọ̀ láti pé kò ṣe hajj ó ṣe ó ní kó jìnnà sí ẹbọ jìnnà sí ó pọ̀ láti pé kò sí òun Ọlọ́run bá lọ́kàn sí lọ́kàn Ọlọ́run pọ̀ láti pẹ̀lú pé kò mú Ọlọ́run bá ní àṣọ kò gbọ́ Ọlọ́run bá gbọ́ kò gba àwọn màláíkà gbọ́ kò gba àwọn tírà Ọlọ́run bá gbọ́ kò gba àwọn òjíṣẹ́ Ọlọ́run bá gbọ́ kò gba ọjọ́ kan ìgbọ́ kò dẹ̀ nígbàgbọ́ sí kádàrá Ọlọ́run pọ̀ láti èlé Ọlọ́run pọ̀ láti pé pẹ̀lú pé kò sí Ọlọ́run ọba bígbà pé òun rọ́lọ́ ọba tí ò bá rí Ọlọ́run bá ti kẹ́ ń rí ẹ pẹ̀lú ọkàn tí nípa Ọlọ́run ọba subhanahu wa ta'ala Ọlọ́run pọ̀ láti pé kò sokun ẹbí rẹ Ọlọ́run pọ̀ láti pé kò ṣe dáadáa sáwọn òbí rẹ Ọlọ́run pọ̀ láti pé kò ṣe dáadáa sáwọn alábàágbé àwọn aládùúgbò àwọn ará àwọn tó wà láyìíká wa ká kọ́ ìhà tó dáa sí lọ ká hùwà tó dáa sí wọn wọ́n máa ń ìlà záàlì gbogbo lè jẹ́ òfin Ọlọ́run ọba subhanahu tọ́lọ̀ ń pa wá láṣẹ rẹ̀ ara pé wọn á níbẹ̀rù Ọlọ́run ọba ní kó mójútó àwọn àṣẹ kan bẹ tọ́lọ̀ ọba pa obìnrin nìkan ni tọkùnrin ìwọ́nu rẹ̀ àwọn àṣẹ kan bẹ pé ọkùnrin nìkan náà ni kó ṣe obìnrin ìwọ́nu rẹ̀ bí àṣẹ wo bí wíwọ hijab òfin látọ̀rọ̀ ọba Allah ara pé èèyàn ní ìpayọ Ọlọ́run ọba olùkó dúó kóbìnrin yóò dúó pẹ̀lú ìmọ̀ wọ hijab kó múra kó bu ara rẹ̀ láti òkè dé ilẹ̀ gbogbo ọkùnrin tó bá lè rí ṣépù obìnrin tó bá lè rí ṣépù yẹn Ọlọ́run bó jẹ obìnrin yẹn níyà nítorí pé ó ya pò òfin Ọlọ́run ọba subhanahu wa ta'ala ó jẹ́ bí sábàbí fìtínà sí àwùjọ irú obìnrin yẹn ó ti wọnú ẹ̀sìn Ọlọ́run irú obìnrin yẹn kò sí ìpayọ̀ Ọlọ́run ọba fún kò ní ìtí à ń pè ní atakuwa alikiyamu bi kulli awamirillah oníkéyìí ó dúó pẹ̀lú gbogbo àwọn àṣẹ Ọlọ́run ọba kò sọ̀rọ̀ pé àbóṣe wèmí lélẹ̀ kò sọ̀rọ̀ pé àbóṣe tèmi lọ́rùn ni kò sọ̀rọ̀ pé bí mo ṣe bá àwọn èèyàn mi bí wọ́n ti ń ṣe ní rárá bọ́lọ̀ ṣe ní kí n ṣe bọ́lọ̀ ṣe pa mí láṣẹ rẹ̀ ní bára bí ṣe làálẹ̀ kalẹ̀ fún mi ní báwọn ẹni ìṣáájú ṣe gbọ́ yé ní eléyìí gẹ́gẹ́ ní ìpayọ̀ Ọlọ́run ọba eléyìí ní túmọ̀ atakuwa naam bákan náà kó tó wá máa gba gbogbo tí Ọlọ́run bá fún wa nírò òyìn gbàgbọ́ kéèyàn má jà nírọ̀ Ọlọ́run bá fún wa nírò nípa àwọn ẹni eré tó ti síwájú àwọn ànábì Ọlọ́run bá tó ti síwájú ànábì wa Muhammad Ọlọ́run bá fún wa nírò nípa wọn ìgbìyànjú wọn lórí àwọn ènìyàn báwo ló ti fẹ́ dẹ́ ní jọmọ àlùjánnà ìgbìyànjú wọn lórí àwọn ènìyàn báwo ló ti fẹ́ nígbàgbọ́ òdodo líla àwọn ẹ̀kọ́ bíi bèbè náà ìní ìgbìyànjú Ọlọ́run fún wa nírò nípa rẹ̀ àrí ànábì tí wọ́n pa àrí ànábì tí wọ́n dá sẹ́rí àfọ̀ àrí ànábì tí wọ́n ti pé wọ́n yẹpẹrẹ rẹ̀ wọ́n máa ń là gáàdì Ọlọ́run fún wa nírò nípa àwọn kan wọ̀nyí tó ti lọ kẹ́yìn onígbàgbọ́ sí àwọn kan wọ̀nyí ara pé ní takuwa ni onípa Ọlọ́run ọba ni Ọlọ́run fún wa nírò nípa àwọn sàhábà nínú Al-Qur'an Ọlọ́run fún wa ní làbárí àwọn sàhábì Ọlọ́run fún wa níròyìn nípa àwọn sàhábà nínú Al-Qur'an Ànábì fún wa níròyìn àwọn sàhábà inú hadith Ànábì inú àwọn ọ̀rọ̀ rẹ̀ ara pé ní àtàkùwà kéyìn ó nígbàgbọ́ kéyìn ó gbà lódodo ntọ́nà wọn bá sọ nípa àwọn sàhábà kéyìn ó gbà lódodo ní Qur'an ara pé ní takuwa nìyẹn Ọlọ́run yà àwọn sàhábà pẹ̀lú pé ulaika humul mu'minuna haqqan Ọlọ́run yà àwọn sàhábà pé ulaika humul muflihun Ọlọ́run yà àwọn sàhábà pẹ̀lú pé àwọn ilé ní kíni as-sabiquna al-awwalun minal muhajirin wal ansar alladhina taba'uhum bi ihsan radiyallahu Ọlọ́run sọ pé òun yọ́nú sí wọn Ọlọ́run fún wa ní ìròyìn nípa rẹ̀ inú Al-Qur'an òun yọ́nú sáwọn sàhábà Ọlọ́run fún wa ní ìròyìn nípa àwọn ẹni rí oríṣiríṣi àwọn ashabul kahf Ọlọ́run fún wa ní òpa wọn aláti believe pé wọ́n sunrun 309 years nínú àpáta mùsùlùmí láti ní ẹni tó ní àtàkùwà yóò believe èlé kò ní já nírọ́ naam Ọlọ́run fún wa nírò nípa àwọn oríṣiríṣi àwọn kan mèremère tó ti ṣẹlẹ̀ sẹ́yìn àtẹ̀yí tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ wájú tí èyí ṣẹlẹ̀ ní ìsìn Ọlọ́run ti fún wa nírò nípa rẹ̀ Ànábì ti fún wa nírò nípa rẹ̀ ara pé yẹn ní bẹ̀rẹ̀ ọlọ́ba ní kó believe Ànábì sọ pé Ànábì Ìsá ń padà bọ̀ wá
ara at-taqwa òní kí o bìlì dẹ̀ má jà nírọ́. àní sọ pé àwọn kan bẹ tán pè ní Yájúj wa Májúj àsìkò tí wọ́n náà ń bọ̀ wá. àní bí ni dábàá kó jáde ó fọ àrùn pa rẹ̀ in tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú àníbi Ọlọ́run ti sọ fún àníbi kó fún àrùn pa rẹ̀ àti rí ka inú hadith àníbi Muhammad akàwọn mi inú àyà Qur'an nípa àwọn èrò tọ́lọ̀ bá fún wa in tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ni àbí in tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú. ara pé ní at-taqwa olùkú nígbàgbọ́ bí máa kó gbà lódodo àwọn ìròyìn tọ́lọ̀ bá fún wa yẹn tó sọ yẹn àbáwọn ọ̀rọ̀ ìtànẹ́bí sọ yẹn kí o nígbàgbọ́ sí ara tí a ń pè ní at-taqwa nìyẹn. tasdiqu kulli akhbarillah ìgbà gbogbo ìròyìn Ọlọ́run bá gbọ́ lódodo. so tí a ń pè ní at-taqwa nìyẹn eléyìí túmọ̀ at-taqwa then ìjìnà sí gbogbo ntọ́nà ọba ní ajínà sí kárí yẹn lẹ́ni tí ń jìnà sí. Ọlọ́run má ṣe dìnnà má mutí má jalè má parọ́ má tukun ẹbí má yapa òbí má gba tẹ́tẹ́ má jẹ rìbá má gba owó àbẹ̀tẹ́lẹ̀ naam má ṣàbùsí má ṣe kèéta tẹ̀m̀bẹ̀lẹ̀kun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọlọ́run kọ gbogbo àwọn nǹkan wọ̀nyí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà àwọn nǹkan tọ́lọ̀ bá kọ̀ tí ń lè rántí àwọn àmì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbogbo àwọn nǹkan tọ́lọ̀ bá ní ká jìnà sí báyìí ká máa rí mùsùlùmí lẹ́ni tí ń jìnà sí onípo nípa ẹ̀ Ọlọ́run ọba. táàpù nípa ẹ̀ Ọlọ́run ọba ni ẹ́ Ọlọ́run ní á jìnà sí bẹ́dà àdáadáa lẹ́nu ẹ̀sìn Ọlọ́run ní á jìnà sí tí à ń pè ní ẹbọ Ọlọ́run ní á jìnà sí tí à ń pè ní wà kìfìrí. kárí yẹn lẹ́ni tí ń jìnà sí ní à ń pè ní at-taqwa. táàpù ní taqwa nìyẹn nínú sharia. wat-taqwa fi al-lugha wọ́n ní ṣe wá rí tí à ń pè ní at-taqwa lugatan hiya an taj'ala baynaka wa bayna ma takhshahu wa tahdhiruhu wiqayatan tuqika min adha'i wa dararihi. wọ́n ní tí à ń pè ní at-taqwa ní èdè òní pé kéèyàn ó mú an taj'ala baynaka òní kó o fi sáàrin rẹ láàrin rẹ àti nǹkan tó ń bẹ̀rù yẹn nǹkan tó ń bẹ̀rù kó o fi sáàrin àárín rẹ àti nǹkan tó ń bẹ̀rù kó o fi kéde sí wiqayatan bí nǹkan tí ó kọjú rẹ tí ò ní jẹ́ kí aburú ṣẹlẹ̀ sí ọ tí ò ní jẹ́ kí kíní yẹn ó sì ọ́ ń ṣúta tí ò ní jẹ́ kí kíní yẹn ó fi ìpalára kọ́ kó gbé tí ó jẹ́ di gàgà tí ó dìfẹ́ǹtì kó níbi aburú yẹn kó fi sáàrin rẹ àti ẹ̀. ẹ̀yìn tí a bá ń jagun lápèjúwe ó ní kíní kan tí a máa ń gbámú bíi páànù báyìí fífẹ̀ báyìí pípẹ́ tí wọ́n bá ta ọfà báyìí yóò fi ti dànù kíní àwọn ń pè níbi kọ́ọ̀yà ẹ̀rí pé yẹn fi prevent rẹ̀ kó níbi kíní ọfà tí ń bọ̀ wá ilé wọn pè ní kíní taqwa. Naam wa taqwa Allah tabaraka wa ta'ala tẹwárí ìpayà Ọlọ́run ọba tó gbọngbọ́n tó ga jùlọ ó ní pé an taj'ala ma baynaka wa bayna ma yuskhituhu wiqayatan ó ní kó o gbé gàgá kó o gbé nǹkan tí ó kọdí rẹ láàrin rẹ àti tí ó fa ìbínú Ọlọ́run ọba in tó mọ̀ yí pé tó bá ṣe yóò fa ìbínú Ọlọ́run ọba tó má gbé nǹkan kan dì kó má ṣẹlẹ̀ láàrin rẹ àti ìbínú Ọlọ́run sí nǹkan kan dì tó pé kíní yẹn ò ní jẹ́ kí Ọlọ́run bó bínú sí ọ. wala yakunu dhalika èyí ò wá lè ṣẹlẹ̀ èyí ò ní rí ìbínú Ọlọ́run ọba ní o illa bil imani sadiq àfi pẹ̀lú ìgbàgbọ́ tó jẹ́ ìgbàgbọ́ òdodo wal amal salih àti ṣẹ́ẹ̀rí ní ò ní jẹ́ kí o rí ìbínú Ọlọ́run. Naam ó tún wọ́n ti ké al-iman as-sadiq ìgbàgbọ́ tó jẹ́ ti òdodo wal amal salih àti ṣẹ́ẹ̀rí ohun gangan ni ó máa jẹ́ gàgá ó máa jẹ́
tí ó prevent ẹ kó níbi ìbínú Ọlọ́run ọba. al-iman as-sadiq wal-amal as-salih huwa alladhi yuqika sakhata Allah òní ó là ọ́ kó níbi ìbínú Ọlọ́run tí ò ní jẹ́ kọ́lọ́ bó bínú sí ọ. bó ṣe rí nù wa yuqika ghadabahu dídé yóò là ọ́ yóò sọ níbi ìbínú Ọlọ́run wa yuqika adhabahu á dẹ̀ sọ kó níbi ìjìyà Ọlọ́run ọba tó ní fi jìyà yawmal qiyamah tó bá dijọ́ àjíǹde jọ́ nígbà tí yóò máa. ìtàn pé ní ìpayà nìyẹn ní lọ́gà ẹni kó o gbé nǹkan tí ó kọ dí rẹ láàrin wa àti nǹkan tí àtàbúrú kan ti ń bọ̀ wá tí ò ní jẹ́ ká burú kàn kíní yẹn wà tí kíní yóò ti àbúrú náà dànù. tọ́ tẹ́ bá ní ìpayà Ọlọ́run bá ń kọ́ ó wá ní pé kó o gbé iṣẹ́ rẹ ìgbàgbọ́ òdodo iṣẹ́ rẹ kó o gbé síwájú oní òwà jẹ́ ní tí ò ní jẹ́ kọ́lọ̀ bó fi bínú sí ọ o ti gbé gàgàjì nìyẹn kó o bí bínú Ọlọ́run bá subhanahu wa ta'ala ìpayà Ọlọ́run bá nìyẹn. àmọ́ ní òun bẹ̀rù Ọlọ́run ọba àmọ́ ibi zina láti rí ọ ó ní òun bẹ̀rù Ọlọ́run ọba àrí ọ òun fárun gbà ó ní òun bẹ̀rù Ọlọ́run ọba àrí ọ ìrìbá ló ń jẹ ọtí ló mu ó sì ní òun bẹ̀rù Ọlọ́run ọba pé àtẹ́kù àháhùnà rárá o wàá ṣiṣẹ́ ni iṣẹ́ ló ṣe wàá ṣiṣẹ́ rí wàá nígbàgbọ́ òdodo ẹ̀yin ní wàá láò níbi ìjìyà àtọ́lọ́ kọ́lọ́n kó la ìmí àtẹnìkọ̀ọ̀kan wa níbi ìjìyà rẹ̀. eléyìí ni ìtumọ̀ àtàkùwà wọ́n ní káwọnù tíra mu'jamu maqayisil lugha na'am títí libnu faris ìdíyẹlẹ kẹfà bala 131 then káde tó wọnù tíra mufrodatu alfadhil qur'an de ragib al-asbahani abala 530 wani katunu an-nihayatu fi garib al-athar libn al-athir mada tin sọ̀rọ̀ nípa waqa wani kaunu tira ar-risalatu tabukiyya libn al-qayyim abala ẹlẹ́kọ̀kànlá ari àwọn àlàyé tí bàbá rọra mú ari àwọn àlàyé nínú àwọn tírà náà so abẹ́lẹ̀ ọba Allah in tí a ń pè ní ìpayà Ọlọ́run ìdúróṣinṣin lórí àṣẹ tọlọ́run ìdúróṣinṣin lórí òfin tọlọ́run kọ́lọ́n kó ṣe ní ọ̀rọ̀ fíìmù àtẹnìkọ̀ọ̀kan wa bọ́sì eléyìí gẹ́gẹ́ la ń pè ní ìbẹ̀rù Ọlọ́run tá pè ní ìbẹ̀rù Ọlọ́run bá nìyẹn. tọ́ التقوى في الآيات القرآنية والأحاديث النبوية وني بلو التقوى توا nínú àwọn àyà Qur'an àti àwọn hadith Ànábì wa Muhammad àwọn àyà Qur'an àwọn hadith Ànábì wa Muhammad tí ń sọ̀rọ̀ nípa àtàkùwà tó mú wá pẹ̀lú gbólóhùn ọ̀tọ̀ọ̀tọ̀ naam ìlà tó wá gbéyàwó báyìí. وقد أمر الله تبارك وتعالى بالتقوى في آيات كثيرة. Ọlọ́run ọba Allah ọba tó kún fún ìbùkún ọlá ọba tó ga jùlọ ó mọ̀mọ̀ pàṣẹ pẹ̀lú kápáyà rẹ̀ nínú àwọn àyà tó pọ̀ gan nínú Qur'an wa asna ala al-muttaqin Ọlọ́run dẹ̀ sẹ́yìn fún àwọn olùpáyà Ọlọ́run ọba náà ó yìn wọn wa akhbara kathiran an jaza'il muttaqin Ọlọ́run dẹ̀ tó fún wa nírò lọ́pọ̀lọpọ̀ nípa ẹ̀san àwọn olùpáyà Ọlọ́run ọba wa an samari taqwahu azza wa jalla Ọlọ́run dẹ̀ tó fún wa nírò nípa èso téèyàn máa ń ká látara àbẹ̀rù Ọlọ́run ọba tó gbọngbọ́n tó ga jùlọ kí ni téèyàn ó rí látara ẹ̀. wa majalun kahadha la yattasi'u lil bast wọ́n ní sẹ́rí irú ààyè yìí irú àlàyé tá à ń ṣe ọ̀rọ̀ kan ni tó fẹ̀jú gán ààyè ò lè gbà wá láti fẹ́ gán. Naam walakin bàbá ní ṣùgbọ́n nasta'ridu ma yulhimuna Allahu iya
من النصوص القرآنية من النصوص القرآنية والنبوية في هذا الموضوع. ṣùgbọ́n a ó mú wá ẹni tí Ọlọ́run bá jù sí wa lẹ́mìí tó ní kárántí èyí tó Ọlọ́run bá ṣe ìlàhámà rẹ̀ fún wa tó jù sí wa lẹ́mìí tó ní a lè rántí nínú àwọn àyà Qur'an àti àwọn hadith Ànábì Muhammad tí ń sọ̀rọ̀ nípa at-taqwa. Bàbá ní a mú wọn wá pẹ̀lú yọ̀ǹda Allahu subhanahu wa ta'ala nítorí pé ọ̀rọ̀ kan ni tó fẹ̀jú gan. Tírà yìí bó ṣe ra mọ́ kínkínní tàbá ní ká fẹ́ ọ̀rọ̀ yẹn lójú tírà yóò tóbi jù báyìí lọ, yóò tóbi gan, kódà ó lè jẹ́ bí ìdì. Àmọ́ àkànrọ́ra fẹ́ máa sọmaráìsì afẹ́ ṣe ní ìyóndoro ni nítorí kó lè bá a rọrùn fún àwa tá a jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ bíi irú àwa báyìí, kó lè bá a rọrùn fún wa láti lè kà, kó lè bá a jẹ́ pé yóò jẹ́ bí foundation fún wa nìyẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So fallahu tabaraka wa ta'ala yaqul, ọlọ́run ọba Allah ọba tó gbọ̀ngbọ̀n tó ga jùlọ, ọlọ́run ọba ń sọnù àyà Qur'an inú ọ̀rọ̀ rẹ̀. ọlọ́run ní ya ayyuhalladhina amanu taqullaha haqqa tuqatih. ọlọ́run mo pè é olùgbàgbọ́ òdodo ẹ bẹ̀rù ọlọ́run ọba. kí ni ìtumọ̀ ẹ bẹ̀rù ọlọ́run ọba yẹn ni pé ẹ dúró déédéé lórí àwọn àṣẹ tọ́lọ́run ọba pa. ẹ máa gbà lódodo àwọn ìtọ́lọ́run ọba fún yín nírò. bẹ́ẹ̀ náà ni ẹ máa jìnnà sí ìtọ́lọ́run ọba ni ẹ jìnnà sí. taqullaha haqqa tuqatih ní ìbẹ̀rù tó jẹ́ ti òdodo. Sheikh Rabi hafidhahullah àwọn ni ma ma'na taqwallahi haqqa tuqatih, kí ni túmọ̀ taqwallah haqqa tuqatih nínú àyà yìí, kí ni túmọ̀ rẹ̀? tó Sheikh Rabi sọ pé fassaraha al-imam al-azim as-sahabi al-jalil Abdullah ibn Mas'ud radiyallahu anhu ahadu fuqaha as-sahaba. wọ́n ní ọ̀kan nínú àwọn imam, àwọn aṣíwájú ẹni àpọ́nlé talenton òun náà ni as-sahabiyyu, òun náà ni sàábẹ̀ ni al-jalil ẹni tó gbọ̀ngbọ́n. sàábẹ̀ wo nù ni òun náà ni Abdullah ibn Mas'ud, sàábẹ̀ àgbà ni tó jẹ́ kanú àwọn alágbọ̀yé àwọn fuqaha, inú àwọn fuqaha as-sahaba ó jẹ́ kanú wọn, àwọn tí wọ́n tọ́lọ̀ fún ní àgbọ́yé. Abdullah ibn Mas'ud ó wá ń tú àyà yìí tẹ́lẹ̀ dáa máa sọ pé tá a bá fẹ́ mọ̀túnmọ́ àyà káwọ́ bò làwọn sọ̀hábà ti tú. Abdullah ibn Mas'ud radiyallahu anhu ó wá ń tú àyà yìí fún wa ní ìsìn pé bí anna taqwallahi haqqa taqwa, wípé ìpayọ̀ Ọlọ́run bá ní ìbẹ̀rù ní ìpayà tó jẹ́ ti òdodo. ìtumọ̀ rẹ̀ ni pé bí ayù tọ́ á, ìtumọ̀ rẹ̀ pé pẹ̀lú pé kí wọ́n máa tẹ̀lé àṣẹ tọlọ́hun fala yu'sa kọ́mọ̀ mọ̀ yà pọ̀ Ọlọ́run ọba. wa an yudhkara, kí wọ́n máa ṣèrántí Ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ fala yunsa, kí ẹ̀ máa pa Ọlọ́run ọba tì kó máa gbàgbé Ọlọ́run ọba. wa an yushkara, kí wọ́n máa sọpẹ́ fọ́lọ́ ọba lórí oore tó ṣe wala yukfar, kí wọ́n má sì ṣaláì mórí sọ́lọ̀. wọ́n lélẹ̀ ìtumọ̀ tí Abdullahi ibn Mas'ud tó fún gbólóhùn ya ayyuhal ladhina amanu taqullaha haqqa tuqatihi, ẹ bẹ̀rù Ọlọ́run ní ìbẹ̀rù tó jẹ́ ti pàápàá. ìyẹn ni pé ẹ tẹ̀lé àṣẹ tọlọ́hun, ẹ má yà pọ̀ Ọlọ́run, ẹ máa ṣèrántí Ọlọ́run lọ́pọ̀lọpọ̀. ó fẹ́ sí ìbàjẹ́ àwọn ti pọ̀lọ̀ bá ń rí ọ, ó fẹ́ ṣiṣẹ́ rẹ̀ má pọ̀lọ̀ bó sẹ́lẹ̀sàn rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. mọ̀mọ̀ gbàgbé mọ̀mọ̀ Ọlọ́run bá ti sẹ́gbẹ́ kan. máa sọ pé fọ́lọ̀ lórí oore tó ṣe fún ọ, mọ̀ yálà ìmòrì sọ́lọ̀ bá Allah. ìtumọ̀ Abdullah ibn Mas'ud yìí wọ́n ní rawahu ibn Mubarak, wọ́n ní ibn Mubarak ó kọ̀ọ̀rọ̀ ìjáde nínú tírà az-Zuhud, naam, number 22. wabnu Abi Shayba, bẹ́ẹ̀ náà ni ibn Abi Shayba àwọn náà kọ̀ọ̀rọ̀ ìjáde nínú tírà tí wọ́n náà ìdíyẹlẹ̀ kẹtàlá abala 297. wa Abu Dawud, bẹ́ẹ̀ náà Abu Dawud àwọn náà kọ jáde nínú tírà tí wọ́n náà az-Zuhud
برقم number 145. وابن جرير في تفسير ابن جرير الطبري عليه رحمة الله أونا قرأ جادي nínú tírà tí wọ́n náà tafsiri wọn ìdíẹ̀lẹ̀ keje abala 65 lọ sí 66 wabun abi hatim bẹ́ẹ̀ ibn abi hatim àwọn náà kọjá nínú tírà tafsiri wọn ìdíẹ̀lẹ̀ kẹta abala 722 naam hadith 3908 والطبراني في الكبير الإمام الطبراني أونا قرأ جادي نينو تيرا الكبير إديالة كسان أبلا 92 تباو number hadith 7501 lọ sí 8501 lọ sí 8502 والحاكم wọ́n ní bẹ́ẹ̀ náà ni imam hakim náà kọjá nínú tírà al-mustadrak ìdílé kejì abala 323 tó ṣe déédéé hadith 3159 inú mustadrak qala al-hakim imam hakim sọ pé sahih pé ọ̀rọ̀ yìí hadithi ntó lálàáfíà ni ala shart shaykhain lórí májẹ̀mú imam bukhari àti muslim wa wafaqahu dhahabi wọ́n ní káwọn tírà sahiha للألباني الصحيح تيجي الألباني نعم أري على يمة حديث 3233 إنه الصحيحة صابروا بقى الله كلام هو سانوا إلى نبي سابيا بابوسي تو آيات يكوي توما تقول الله حق تقاته ونكني أن بأن يطاع فلا يعصى pẹ̀lú pé kí wọ́n máa tẹ̀lé àṣẹ tọ́lọ́n kọ́ mọ̀ sí ìyàpọ̀ ọlọ́run ọba náà ẹ̀rí pé definition ta fún lẹ́yìn nìyẹn tí ẹ̀ bá gbàgbé wà á yúkárọ̀ fàlà yúnsà kí wọ́n máa ṣèrántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ kí wọ́n máa gbé ọlọ́run ọba sẹ́gbẹ̀ẹ́ kan wà á yúkárọ̀ fàlà yúkfà kí wọ́n máa dúpẹ́ fọlọ́ ọba lọ́pọ̀lọpọ̀ lórí orí tó ṣe kí wọ́n má ṣe ṣe aláìmórí sọ́lọ̀ àyùtọ́ àfàlà yóò sọ hádà haqqallahi subhanahu wa ta'ala kí wọ́n tẹ̀lé àṣẹ tọ́lọ́run kama si ya kpọrọ ba haki tọlọ́run ba nìyẹn ìwọ tọlọ́run nù wà á yuzkara fala yunsa kí wọ́n sì máa ṣèrántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ kama si gbọ́pọ̀lọ́ ọba ti wà á yuzkara fala yukfar falyanzur kullu wahid minna Sheikh Rabi wọ́n ní àtẹ̀mí àtẹnì kọ̀ọ̀kan wa gbogbo wa lápapọ̀ wa kí n kálukú wa wúra hàlà hàdà hàlùú ṣèṣe rẹ̀ délé ṣé ojúpájú sẹ́lẹ̀ fún àṣẹ tọ́lọ́n ǹjẹ́ o rọ̀ fún àṣẹ tọ́lọ́n tó mọ̀ yapọ̀ náà bá náà nàám ǹjẹ́ àwọn ìròyìn tí ọlọ́run bá fún wa ní Qur'an só ojúpájú sẹ́lẹ̀ fún bí ìròyìn tọ́lọ́run fún wa nípa àwọn sàhábà só mọ̀ bá àwọn sàbí nàám fa in kanat haluhu ad'af wa duna hadha al-mustawa في أي فقرة من هذه الفقرات فعليه أن يهرع إلى تقوى الله عز وجل حق تقاته gbogbo ẹnikẹ́ni tó bá wá ríra rẹ̀ wípé ìṣesí mi lẹ̀ mo weak wọ́n ní òkùnkùn ní kùnkùn nínú mọ́mọ́ rẹ̀ naam kálukú náà bá a ti ń gbọ́ yìí kí n kálukú á máa wo okun rẹ̀ kó máa wo inú ọkàn rẹ̀ pé gaskiya mo weak síbi báyìí mo wíkì síbi báyìí ọlọ́run pàmílà sí mi tẹ̀lá fẹ́ ọlọ́run ní kí n jìnà sí kí wàá mi jìnà sí wàá mẹ́rin àbá kí n kálukú máa wọ rẹ̀ tó o bá ti rí rẹ̀ pé ó lẹ tó o ní ìdúró déédéé lórí àwọn nǹkan tá a máa yànnà nínú àwọn nǹkan tá a máa gbéyẹ̀wò tó fa àlẹ́ yìí ó dọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa gbogbo ẹni tó bá ti rí rẹ̀ pé òun ríra òun ní ìrì ẹni tó lẹ tó àyà hara ila taqwallah kó tètè yára lọ sí ìbẹ̀rù ọlọ́run ọba láti máa sófin ọlọ́run ọba náà ní ìbẹ̀rù tó jẹ́ títí òdodo wàyí kìí lọ hádà nàkàs àwọn ààyè tó ti ní ààyè yẹn kó gbìyànjú àti dí àwọn ààyè náà eléyìí ni ipe èèyàn jẹ́ ọmọlúwàbí sọ́lọ̀ eléyìí ni ipe èèyàn jẹ́ olùtẹríba fọ́lọ̀ eléyìí ni ipe èèyàn jẹ́ ẹni tó rọrọ̀ ẹ̀ ńlẹ̀ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala òun náà sì túmọ̀ pé ìjẹ́ nǹkan kan wájú ọlọ́run
abẹ́lẹ́ ọba Allah kọ́lọ̀ kó ṣe ní rọrùn fún èmi àtẹnìkọ̀ọ̀kan wa láti lè máa sọ òfin ọlọ́run ọba láti lè máa jìnà sí tọ́lọ̀ bá ní ájìnà sí láti lè máa gbà lódodo ntọ́lọ̀ bá ní ká gbà lódodo nínú àwọn òròyìn tọ́lọ̀ bá mú wá kọ́lọ̀ já lè máa gbà lódodo la ilaha illallah inshallah ibi tá ti dúró lónìí ni pẹ̀lú ògo títí Allah tọ́lọ̀ bá sọ àdì ọ̀la inshallah a ó tún máa gbọ́ àwọn àyà mi tó tẹ̀lé ẹgbọ́n tọ́lọ̀ bá sọnù àyà yẹn sẹ́ ọlọ́ni yá ayyuhal ladhina amanu mo pe ẹ̀yin olùgbàgbọ́ òdodo taqullaha ẹ páyà ọlọ́run ọba haqqa tuqatihi ní ìpáyà rẹ̀ tó jẹ́ ti òdodo tó jẹ́ ti pàápàá ìpáyà rẹ̀ dáadáa nítorí pé ẹ dúró ní ìdúró tó dáa níbi ìtẹ̀lé àṣẹ tọ́lọ̀ ẹ dúró ní ìdúró tó dáa níbi ìjìnà sí tọ́lọ̀ bá ní á jìnà sí ká dúró ní ìdúró tó dáa níbi ìgbàlódodo ìtọ́nà ọba ní ká gbà lódodo àwọn ìròyìn tọ́nà ọba fún wa eléyìí ní ìpáyà ọlọ́run ọba subhanahu wa ta'ala tá a bá ti lè mú tó àwọn kan mẹ́tẹ̀ẹ̀ta yìí kò ti tán sọ abẹ́rẹ́ ọba subhanahu wa ta'ala kọ́lọ̀ kó sinú ọ̀nà fún mi àtẹnì kọ̀ọ̀kan wa èyí tá a wí tó ṣe déédéé abẹ́rẹ́ náà kọ́lọ̀ mọ́ dùn aládàá rẹ̀ àwọn mistakes wa kọ́lọ̀ kó sàmójúkúrò fún wa wala la ilaha illallah bá a ṣe wá bẹ̀rẹ̀ tíra pẹ̀lú bismillah kọ́lọ̀ jayọ̀ rẹ̀ pẹ̀lú alhamdulillah pẹ̀lú àgbọ̀ yìí tí ń bẹnu tíra náà ولا لا إله إلا الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك